mo bá ń di wọn ṣẹgbẹ́ ní olórí ẹgbẹ́ oríṣiríṣi ìyá mi nídìí bàbá ìyá mi náà nídìí ìyá tó bí bàbá ìyá mi wọ́n bá wọn di ẹgbẹ́. Èèyàn kì í ṣẹgbẹ́ láì sanwó ìdarapọ̀ mọ́ ẹgbẹ́. Mo fẹ́ bi gbogbo àwọn jàǹgbàràdì wọn yẹn, ṣé Yorùbá World Congress lè pé ní nígbà yẹn ṣé wọ́n sanwó ìdarapọ̀ mọ́ ẹgbẹ́ abẹ́nú náà fi darapọ̀ mọ́ ẹgbẹ́ àbí kí ni criteria tí wọ́n fi di ọmọ ẹgbẹ́ yín? Ẹ ṣàlàyé fún mi kó yé mi. Ẹ ṣe Erelu, ẹ máa kó wa jẹ̀pẹ́ o, because làákàyè àtọgbọ́n bẹ́ẹ̀ kí n fi ń sọ yìí ó rinlẹ̀ gan. Ṣé wàá rí oríṣiríṣi ẹgbẹ́ ló wà ní Yorùbá World Congress, oríṣiríṣi ẹgbẹ́, irú ẹgbẹ́ tèmi ń sìn Movement for Oòduà Republic. Àwọn ẹgbẹ́ míì wà àwọn FYCC, àwọn OPC, àwọn gbogbo ẹgbẹ́ yẹn wọ́n pọ̀ rẹpẹtẹ tó wà ní Yorùbá World Congress. So ẹgbẹ́ bí ẹgbẹ́ ṣe wà, ẹgbẹ́ ló ń yanjú ọ̀rọ̀ ara ẹ̀. Mi ò lè sọ̀rọ̀ fún ẹgbẹ́ mi. Ṣùgbọ́n nígbà tá a di Yorùbá World Congress, ṣe rí Yorùbá World Congress, and this is the honest truth that I will tell you, Yorùbá World Congress grew faster than its ability to react. Growth here was so phenomenal. In 1 year, it all over the world. So, àṣìṣe díẹ̀ wà. Ṣùgbọ́n àwa ń restructure ẹgbẹ́ yẹn àjọmọ̀ láìsí structure. Báwo ni àwọn wo ló qualify láti jẹ́ ọmọ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà? Ṣé Fúlàní qualify àbí Ìgbò qualify àbí ẹni tó dájú pé Ìgbò àti Yorùbá ló bí tí ó qualify? Gbogbo yẹn la ṣàlàyé pátápátá nínú new structure tank. Now àwọn kí ni nǹkan tó máa fi jẹ́ ọmọ ẹgbẹ́? O lè jẹ́ ọmọ ẹgbẹ́ bíi kó represent ara ẹ̀ an individual. O lè jẹ́ ọmọ ẹgbẹ́ through your organization tó bá jẹ́ kó darapọ̀ mọ́ ẹgbẹ́. O lè tún lè jẹ́ ọmọ ẹgbẹ́ tó bá yẹ kó wá láti wá ran àwọn Yorùbá lọ́wọ́ bí pé o fẹ́ gbé project kan dání. Project yẹn o lè fẹ́ sponsor ẹ̀ àpam. So gbogbo àlàyé yẹn la ṣe so that a ní ṣe àṣìṣe àná tẹ́ pé ẹgbẹ́ ò ní ìlànà. Ẹ jọ̀ọ́ alàgbà ẹ dúró níbi tẹ́ wá. Ṣe rí gbogbo ń tẹ́ sọ kalẹ̀ bẹ́ẹ̀ bá gbé dé ọ̀dọ̀ iwájú wa níbi tó ti ń dájọ́. Ẹnìkan ó kàn ṣe rí tí èèyàn bá darapọ̀ nísìnyí bí èèyàn bá lóun fẹ́ níyàwó nílẹ̀ Yorùbá tí ò bá ti lọ dáná kó fòbí sílẹ̀ kó forógbó sílẹ̀ kò níyàwó. Ẹ jọ̀wọ́ ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí pé ó kàn lọ sí ṣọ́ọ̀ṣì ó dẹ̀ ṣe Olúwa kó dáàbò bò wá á ti dìpọ́n, kì í ṣe ìyàwó Yorùbá rárá. A láti rí obì, a láti rí orógbó, a láti rí àtàrẹ abẹ́ẹ̀kọ́. Bàbá ńlá ti jókòó, ìyá ńlá ti jókòó. A máa rí ibi tó yẹ pé ẹlòmíì á lọ gbọmọ lọ́wọ́ obìnrin àbáyá nítorí ọkùnrin á sọ pé torí pé òun àtọkọ ti dàrú tipẹ́tipẹ́ bàbá yìí ò ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká wà Yorùbá. Mo bẹ̀ yín ní ìtẹ́ bẹ̀rẹ̀ yìí bó ṣe 5 naira ni tó bá tiẹ̀ dọjọ́ iwájú tá a bá fẹ́ kọ history àwọn wo ni wọ́n darapọ̀? Ṣé àwọn tí kò sí evidence tá a lè sọ pé 5 naira mi rèé o mo fi ṣètùtù sórí àti darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ẹ bá mi fi ṣàdúrà fún ẹ dákun. Ìyẹn ló kúngbà tí mo bẹ̀rẹ̀ sí wá ojútùú ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ àwa tá a wà ní UK. Wọ́n bèè lọ́wọ́ wọn kí ni ẹ ṣe lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ memorandum of understanding yìí dà? Ta ló fún yín láṣẹ láti máa sọ pé ẹ fẹ́ kẹgbẹ́ jọ? Mi rí lẹ́tà gan. Lẹ́tà tí mo kàn ń gbọ́ ni pé we spoke to bàbá Akíntóyè. Mo ń bí gan torí pé ṣé rí gbogbo ọ̀rọ̀ yìí tí a bá sọ àlè understanding tó ń fa èdè àìyedè. Ẹ jẹ́ kí n bí yín again question mi. Tí ẹ bá fẹ́ káwọn kan lọ bá yín kẹgbẹ́ jọ ní Australia ṣé ẹ kì í fún wọn lẹ́tà ni? Báwo lẹ ṣe ń ṣe? Ẹ kàn ní ẹ lọ dẹ́gbẹ́lẹ̀ àwọn yẹn máa bínú. Bẹ́ẹ̀ni pẹ̀lú ilé ìtaṣẹ bẹ̀rẹ̀ yìí ó ti yàtọ̀. Ó ní iye tí wọ́n máa san, ó ní iye tí national chapter máa san, ó ní iye tí individual máa san, ó ní iye tí ẹgbẹ́ tó bá wà bẹ́ẹ̀ máa san, ó ní lẹ́tà àti gbogbo instrument of office tá máa gbé fún wọn
pé you have officially been recognized as Yorùbá Ìlànà Ọmọ Oòduà, Canada as Ìlànà Ọmọ Oòduà, the Republic of Indonesia, and so on and so forth. So gbogbo àti ẹjọ́ máa tó every year. Ìjọ tó máa dẹ̀ ti kọ̀ tán ọ̀sán, wọ́n ti cease to become members. Gbogbo inú mi yẹn ti dùn wà. ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ inú mi dùn wípé ẹ sọ wípé bóyá àwa arúwa tá a bá ń ṣètùtù ló jẹ́ kí ẹgbẹ́ yẹn kàn ṣe fúà ó kàn dìde ní abẹ́ẹ̀kọ́ Bẹ́ẹ̀ ni o. bẹ́ẹ̀ ẹdìyẹ kékeré kan ni mo gbà lọ́wọ́ yín ó lè jẹ́ kó Bẹ́ẹ̀ ni. tètè dìde bẹ́ẹ̀ yẹn abẹ́ẹ̀kọ́ ó wá dìde dídìde tó dìde tẹ́ bá ti mọ ọjọ́ ẹ ti fún mi lágbo ẹ ti fún mi lágbo Àbí ṣó ti kò yé sí yín pẹ́jú rẹ̀. kò tí ì pẹ́ jù dà tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa tẹ́ bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ yẹ̀yẹ́ ní gbogbo yẹn o bàbá ṣe wá rí alàgbà Akínọlá ìjọ aláṣọ funfun náà wà wọ́n máa bẹ láàtàn wọ́n máa bẹ láàtàn àdúrà dé gbà amọ̀dẹ̀tìrà àwọn mẹ́mbà wọn bíi Ọ̀túnba Fálàṣẹ gbogbo ọ̀nà máa agogo lù tó mọ gbogbo anointing ṣe anointing yín ló ń ṣiṣẹ́ anointing bàbá Akíntóyè ló ń ṣiṣẹ́ ṣe rí gbogbo inú mi dùn wípé a ti kọ́ ẹ̀kọ́ kan pé tá a bá fẹ́ kí èdè àìyedè wà nínú ẹgbẹ́ àwọn tó bá jẹ́ mẹ́mbà ó láti ní àpẹẹrẹ bíi 5 naira tẹ́ máa fi mọ̀ wọ́n pé ọmọ ẹgbẹ́ ni wọ́n. Ẹ jẹ́ kí n kúrò lọ́dọ̀ yín fún ìṣẹ́jú kan kí n lọ sọ́dọ̀ àwọn alàgbà wa ní Dallas, Texas táwọn náà ń ṣẹgbẹ́ alàgbà Adébáyọ̀. Bẹ́ẹ̀ ni mà. Àwọn ẹgbẹ́ wọn tí ẹ dárúkọ gbogbo yẹn ṣé a ní tó jẹ́ àgbo ńlá bíi umbrella tó kó gbogbo níjọ ní Dallas ṣé àwọn ẹgbẹ́ tó dẹ̀ darapọ̀ ṣé wọ́n ń sanwó láti darapọ̀ mọ́ umbrella àbí kí lẹ ṣe wọ́n ṣé máa ń sanwó ní ọ̀dọ̀ yín ní Dallas. Bẹ́ẹ̀ ni a ní ẹgbẹ́ ọmọ Yorùbá Dallas Fort Worth a máa ń sanwó annual due wa is $250 every year a dẹ̀ máa ń san so àwọn tó wá ti san annual due wọn tó wà current àwọn náà wà qualified láti jẹ́ láti contest fún position ṣùgbọ́n ní ìsìtúpá àwọn tán láti jẹ́ pé kí a lè mú ọ̀pọ̀lọpọ̀ àyàn pọ̀ nínú ẹgbẹ́ yẹn we don't lay emphasis so much on annual dues just come because there are so many young people who are around wa and many of them they belong to some other group ẹgbẹ́ ọmọ Ẹ̀gbá ọgbọ́n ọmọ Èkó ẹgbẹ́ ọmọ Ọ̀ṣun once tí wọ́n ti sọ pé táwa tó pé ọmọ ẹgbẹ́ náà wà tó lè wà fífún bẹ́ẹ̀ so we open hand to accept them into ẹgbẹ́ ọmọ Yorùbá. Ẹ ṣeun ẹ jẹ́ kí n padà lọ bá àwọn alàgbà Akínọlá now alàgbà Akínọlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé ẹgbẹ́ yẹn ó dàgbà sókè ní kíákíá ṣálàgbà Akínọlá ṣì wà pẹ̀lú mi ń bẹ̀. alàgbà Akínọlá mò ń wò bóyá ṣì wà bẹ́ẹ̀ ni ó dàbí ẹni pé alàgbà Akínọlá dà tó alàgbà Azeez Ọláìdé ni mo rí tí wọ́n yọjú sí wa o ẹ jẹ́ kí n wò bóyá màá rí alàgbà Akínọlá mú wá sí tòsí alàgbà Akínọlá ó yẹ ẹ sọ̀rọ̀ kí n gbóhùn yín bólẹ̀ wá o. Mo wà bí màá mo dá yín lóhùn. Ó dáa now ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín torí àwọn tó ní ó dàbí ẹni pé Yorùbá World Congress obìnrin tó rẹwà kan ni tí gbogbo àwọn èèyàn tọkàn láwọn fẹ́ẹ́ tipátipá àtàwọn tí ẹ mọ bó ṣe máa wọ́n ṣàfẹ́ nísìnyí tẹ wá ti lọ fún lórúkọ mìíràn yìí gbogbo àwọn tó wá ń bínú rẹpẹtẹ yìí kọ́ tó ní ìyàwó àwọn Àjíkẹ́ ló ń jẹ́ nísìnyí ẹ ti sọ ní Ráfátù kí láti wá fẹ́ ṣe báyìí sí gbogbo àwọn wọ̀nyẹn. Ibi tí ìgbésẹ̀ tí àkọ́kọ́ tó ti ṣiṣẹ́ nìyẹn ìmọ̀ràn tẹ́ fún wa pé ká ṣe ibi tó ti ṣiṣẹ́ nìyẹn ẹnikẹ́ni ń sìn kó tó wọlé àti tilẹ̀ tó wọlé wọlé asanwó lẹ̀ kó tó wọlé á dẹ̀ sọ fún wa pé báyìí ló ń ṣe jẹ́ o ò dẹ̀ ní hùwà báyìí ò ní hùwà báyìí gbogbo ẹ̀ láti kọ́lẹ̀
so kò ní jẹ́ irúwà ògiri wa tàná torí it's not kì í ṣe pé pé ọwọ́ pọ̀ nú ọbẹ̀ lọ́bẹ̀ fi ń dùn ọwọ́ kan ọwọ́ méjì ó ti tó láti fi ṣiṣẹ́ yìí. Are you back with me? Mo ń gbọ́ yín o. Hello, ṣé ẹ̀ ń gbọ́ mi báyìí? gbogbo yín náà so gbogbo èrò kan la fẹ́ gbà wọlé tí ò bá ti Okay. comply with the rules and regulations Okay. wa. Kódà kò ní Okay. sí a máa learn from the lesson of yesterday. Okay. Gbogbo àṣìṣe àná yẹn kò ní ṣe wá mọ́. Ó dáa. So arẹwà obìnrin tó ń jẹ́ Yorùbá World Congress a ti change orúkọ ẹ̀ lénìí a ti change ẹ̀ sí ìlànà ọmọ Oòduà. Nígbà tá a dẹ̀ change orúkọ ẹ̀ yẹn ìwọ tó dẹ̀ fẹ́ ṣe fẹ́ máa fẹ́ lọ tó bá ti gba orúkọ yẹn bóyá ó ní nǹkan tó máa kó wá tó máa fi di ọmọ ẹgbẹ́. Ṣùgbọ́n tó bá ti gba orúkọ yẹn tó bá fẹ́ jẹ́ Yorùbá World Congress ló fẹ́ máa jẹ́ lọ tẹ́ẹ̀dẹ̀ lè gba ilẹ̀ Yorùbá lẹ̀ èyí náà ẹ máa ṣe lọ gbogbo àjọ máa ṣe ìṣèlú káti gbalẹ̀ Yorùbá lẹ̀ yìí so àwọn ẹni tó jẹ́ òótọ́ àwọn ẹni tí ò jẹ́ òótọ́ at the end of the day the Yorùbá know their leader. Sherry, if you've just joined me, we are looking at two words, conflicts and controversies. There's no doubt, Alàgbà Akínọlá, conflict Yes. kan ṣì wà ńlẹ̀. Kí la ṣe yanjú conflict náà? Gbogbo àwọn tẹ́ ẹ jùlẹ̀ níjọ́ tarí tẹ́ bẹ̀rẹ̀ gídígbò èèyà yìí. Kí la fẹ́ ṣe wọ́n sí? Àwọn tèmi náà, àwa ẹ tí ẹ wojú wa àwa UK. Ẹkọ̀ ṣàṣàwà mẹ́rẹ̀ kí la ti fẹ́ ṣe sí ṣé ẹ ti dà wá nù bí omi ìṣanwọ́ ni àbí kí lọ̀rọ̀ yìí ṣe fẹ́ rí conflict yẹn ṣì wà conflict ṣì wà. Well, ṣé kí n sọ̀rọ̀ mà? Please, how do we if you've just joined me, welcome. We are looking at conflict resolution, and we've got a good example. We've looked at Dallas. We'll go back to Dallas. We are now looking at the new, refurbished, renamed Yoruba World Congress known as Ìlànà Ọmọ Oòduà. Over to you. Yes, ma. Sherry, òjò bẹ́nìkan ṣọ̀tá ẹni jírí lè jí ń pa bọ́rọ̀ ṣe wà ń sìn àbáyàn kankan jà o kíjà má bàa ṣẹlẹ̀ láti sọ pé ẹ jẹ́ ká wà báyìí. Sherry, ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ Yorùbá leadership ọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀tọ̀ irú àwọn Yorùbá World Congress UK tán sì kúnlẹ̀ sí tán darapọ̀ mọ́ Ìlànà Ọmọ Oòduà wọ́n ní bàbá Akíntóyè náà ṣì máa consider as their leader. Bàbá Akíntóyè dẹ̀ ní òun ò sí inú ẹgbẹ́ bí yẹn mọ́ ibi báyìí lòun fẹ́ wà ẹni tó bá fẹ́ bá òun ṣe kó máa bọ̀ lọ́dọ̀ òun. So mo dẹ̀ ṣàlàyé kan fún ilé ẹ̀kọ́ mo ní the goal is Oòduà Republic, the symbol is Banji Akíntóyè, the workers are you and I. Okay. So ẹni tó bá mọ̀ pé òun fẹ́ máa jẹ ìjàngbara yẹn lábẹ́ bàbá Akíntóyè adarapọ̀ mọ́ nǹkan ìdí ẹgbẹ́ tó dálẹ̀ eléyìí tó fẹ́ fi ṣe ni. Ṣùgbọ́n tó bá sọ pé wà ń ta àbá ìjà àbá ẹra ṣáà wà níbi tó bá wà. Ṣùgbọ́n tó bá fẹ́ wọlé sí Ìlànà Ọmọ Oòduà àwọn nǹkan tó máa fulfill A, B, C and D. Tó bá ti fulfill ẹ̀ fine. Ṣùgbọ́n pé àbáwọn kan jà yẹn àbáwọn kankan jà o. Nǹkan tá a fẹ́ achieve níjọ́ yẹn tá a ti sọ pé kò sẹ́ni kankan tó lè wáyọ̀ bàbá Akíntóyè á ti achieve ẹ̀. So Victor ṣì send message sí mi kan lẹ́yìn ìgbà yẹn pé ọ̀rọ̀ tèmi àti tòun pé ó níbi tá a fi sí pé kò sí kan tó lè dà wá rú. Ó yìí sọ yẹn mi ò ní problem pẹ̀lú Victor as first but mo dissociate ara mi from orúkọ tó ibi tó lọ forúkọ mi sí pé mo pẹ̀lú àwọn tó ń bá wọn plan kankan. So àjà àbáyọ̀ kankan bínú ṣùgbọ́n ẹni tó bá ti believe pé Yorùbá autonomy Yorùbá emancipation Yorùbá independent group ló ń gbé dání ó lè bá wa ṣiṣẹ́ àbáyọ̀ kankan jà ṣebí Erelú ló ń pè mí tí mo jẹ́ yìí UK dẹ̀ ní Erelú wà mo máa jẹ́ yìí bí gbogbo àwọn tó wọ́n pè mí wọ́n pè bàbá Akíntóyè wọ́n ṣe interview bàbá Akíntóyè lórí heritage he went and he said his mind Cherima lè kó you cannot harbour bitterness and hope to free a people
Okay. So bó ṣe wà ń sìn àhámọ́ ẹni tó sọ pé bóyá òun mọ orúkọ tí mo kàn dé rẹ́rìn ni àwọn èèyàn tó sọ fún mi àti Australia náà ti sọ fún mi àti Canada pé wọ́n ní pé wọ́n ti dá lóhùn ṣá òun ní ẹ̀yin yẹn waste time mi ò ní time gbogbo máa báyọ̀ kan rojọ́ you are mad you are stupid I don't have the time I'm busy as an architect I'm busy as as a family man I'm busy as a fighter for the Oòduà nation máa báyọ̀ kan sọ pé orí ọ̀gá it's a waste of time blatant waste of energy so mi gbogbo yẹn àbáyọ̀ kan kọjá. Ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Ọ̀túnba Fálàṣẹ Ọ̀túnba Fálàṣẹ ẹ̀yin lẹ jẹ́ bàbá fáwọn tó wà ní United Kingdom conflict wo ni ẹ̀ ń bá yí ń bẹ̀ wọ́n nítorí pé gídígbò yẹn ó kan UK kò síbi tí UK bá ti wà lórí ọ̀rọ̀ Nàìjíríà àwọn gan máa ń ja gídígbò tó alàgbà wa Ọ̀túnba Fálàṣẹ ẹ̀yin bàbá lẹ jẹ́ fún wọn kí ló ti jẹ́ bẹ́ẹ̀ni gídígbò kan yìí náà. Gídígbò yẹn kò kan àwa nǹkan tí àwa ń fẹ́ ní ìlọsíwájú ilẹ̀ Yorùbá bí architect ṣe sì sọ ṣe rí téèyàn bá dá ẹgbẹ́ lẹ̀ tí àwọn ẹgbẹ́ èèyàn bá dẹ̀ jẹ́ olórí ẹgbẹ́ tó bá láwọn ò fẹ́ àwọn ò ṣe ẹgbẹ́ yẹn mọ́ àwọn fẹ́ dá orúkọ sílẹ̀ ẹgbẹ́ mi sílẹ̀ kò ń ṣe ìjà ni la bá fi sọ yẹn aláti sọ̀rọ̀ jọjọ kò ṣe wọ́wọ́ a máa jókòó sọ ni mo pe àwọn ọmọ mi nílùú èbó bí wípé ẹ jẹ́ kí a jókòó ká fi òye sí ọ̀rọ̀ náà àwọn dẹ̀ take decision wípé àwọn fẹ́ máa jẹ́ Yorùbá World Congress well if they listen to this program tó ẹ pọ́n wà program mi ni wọ́n á gbọ́ nǹkan tí architect Akínọlá sọ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ ẹgbẹ́ wọn tẹ́ bá fẹ́ wà ní ọ̀tọ̀ lọ́tọ̀ ẹ lè wà lọ́tọ̀ fúnra yín kẹ́ má sí ní pẹ̀lú wọn now nígbà tí àwọn ọmọ wọn dẹ̀ gbọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi fẹ́ pè wọ́n ká jókòó èmi dẹ̀ fẹ́ pé bàbá Akíntóyè wípé bá a ṣe máa parí ẹ̀ but architect Akínọlá wọ́n ti sọ wípé àwọn tó bá fẹ́ dá dúró kán dá dúró àwọn tó bá dẹ̀ fẹ́ wà lọ́tọ̀ tó bá fẹ́ jọ ìwọ̀n kán jọ ìwọ̀n lóòótọ́ ni èèyàn ò lè ṣe ẹgbẹ́ kí bóyá momentum Yorùbá World Congress ti ló ṣe lọ irú wa ògiri wá ló wà ń bẹ̀ in fact I spent the whole of this morning clearing my phone torí èrò ti pọ̀ jù gbogbo wa bá believe in living that nation mi ò rò pé bá a ṣe ń ba lọ tẹ́lẹ̀ yẹn ni ó dáa èmi rò pé this methodology nísìn wípé kán plan systematically everybody ló kàn ń sọ̀rọ̀ àwọn kan là ń fẹ́ lọ jó embassy táwa àwọn bàbá wa fi owó rà àwọn kan là ń fẹ́ àwọn ọmọdé wọn láti ṣèṣe ọmọdé so tí n bá ń bá wọn sọ̀rọ̀ máa ń sọ fún wọn wípé ẹ jókòó kẹ̀kẹ́ nǹkan tẹ́ bá fẹ́ sọ síta kẹ́ tó sọ síta ẹ rò ó ṣé nǹkan tó dáa tó jẹ́ nǹkan ọmọlúàbí lára Yorùbá ṣé nǹkan tó dáa lẹ́ sọ kiri yìí ni ṣe rí nílùú yìí if you listen to the political leaders ẹ rí i pé àwọn tí òmùgọ̀ wà láàrin wọn ọlọ́gbọ́n dẹ̀ wà láàrin wọn tí àwọn conservative bá ń sọ̀rọ̀ although mi ò ṣe member conservative mi ò ṣe member labour but ẹ rí i pé kí conservative tó sọ̀rọ̀ wọ́n á ti rò ó wọ́n á ti seek advice lọ́wọ́ èèyàn kan tó sọ̀rọ̀ but irú leader tí conservative labour ní tẹ́lẹ̀ Corbyn á kàn sọ̀rọ̀ gbàù báwọn ọmọ ẹ ṣe ń ṣe é sẹ́yìn nìyẹn so à ń láti kọ́ àwọn ọmọ wa yìí náà bó ṣe ń hùwà iṣẹ́ náà pọ̀ lọ́wọ́ àwọn àgbà gan so tó bá fẹ́ dá dúró
kan dá dúró tó bá dẹ̀ fẹ́ fi bàbá ṣe olórí wọn kan fi bàbá ṣe olórí wọn but èèyàn lè jẹ́ mi ò mọ Yorùbá yẹn sọ èèyàn lè jẹ́ ọ̀ṣàkálá kó jẹ́ ṣokolo kó jẹ́ mi ò rántí Yorùbá yẹn but tí èèyàn bá máa jẹ́ ṣàkálà kó jẹ́ ṣàkálà ẹgbẹ́ mi sọ owó yẹn jọ tí èèyàn bá máa jẹ́ ọ̀ṣàkálá kó jẹ́ ọ̀ṣàkálá tó fẹ́ jẹ́ òṣokolo kó jẹ́ òṣokolo owó ní ṣàkálà ń ṣokolo. ẹ ṣé thank you so tí èèyàn bá ti lè ṣerú ẹ̀ pé kọ́ jókòó lọ́wọ́ dẹ̀ fẹ́ my help ni fine if Yorùbá Council of Elders is not political so that is why táwa ṣe máa ń tọ́ wọn sùúrù pé ẹgbọ́n nǹkan táwọn àgbà ń sọ pé tó máa jà mo rò pé n tẹ́ máa reverse sí nìyẹn pé màá bá kẹ bàbá Akíntóyè bí alàgbà Akínọlá sọ̀rọ̀ wípé kán ní sùúrù fáwọn ọmọdé kò lè ṣe kí àwọn ọmọdé kán má ṣe bí ọmọdé ẹ rí i pé àwọn ọmọdé nígbà míì tó bá hùwà wọn á fi ìwà náà hù so aláti ní sùúrù fún ọ ni ẹ ṣé thank you. ẹ ṣeun inú mi dùn pé mo ní ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ láti ìlú Mauritania tí wọ́n darapọ̀ mọ́ wa alàgbà Azeez Ọláìdé wọ́n ní àwọn ọ̀dọ́ tó bá ń ṣọ̀dọ́ àgbàlagbà á ṣe bí àgbàlagbà. Ǹjẹ́ ẹ ti gbọ́ orúkọ ẹgbẹ́ tó ń pè ní Yorùbá World Congress ní Mauritania àti gbogbo ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ìdí tá a fi ń wo Yorùbá World Congress lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ohun tá à ń jíròrò lórí òun ni àwọn èdè àìyedè àwọn awuyewuye tó máa ń ṣẹlẹ̀ ní àárín àwa Yorùbá ní gbogbo àgbáyé. A ti gbọ́ lẹ́nu àwọn èèyàn wa tó wà láti Dallas àti Texas akọni ọwọ́ wọn wípé nígbà kan láyé ìgbà kan gbogbo Yorùbá ló wà papọ̀ nígbà yẹn wọn mọ̀ pé nìkan lọ ṣọ́ọ̀ṣì wọn mọ̀ pé nìkan Islam ṣùgbọ́n nígbà tó yá tí àwọn lára àwọn Yorùbá tó bẹ̀rẹ̀ sí dá ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì ilẹ̀ tó ń dẹ́gbẹ́ sàlátù sílẹ̀ ó di wípé àwọn inú ẹgbẹ́ yẹn àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n yá dìde wọ́n dorí kọ mọ́ṣáláṣí àwọn tó dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì wọ́n dorí kọ ṣọ́ọ̀ṣì ń kó èèyàn kì í di méjì náà kí èèyàn bínú. Ṣé rí tí èdè àìyedè bá ti dé ó ṣe dandan ká parí ẹ̀ wọ́n ní ká jèkuru kan tán láwo ká má tún máa gbọ́nwọ́ ẹ̀ sí i. Tá a ṣe ń wo ọ̀rọ̀ èdè àìyedè tí ó ń lọ tó kan gbogbo àwa Yorùbá gbogbo àgbáyé àti ẹgbẹ́ tí à ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni wípé ó jẹ́ ẹgbẹ́ tí a lè kọ́ ẹ̀kọ́ ńlá nípa ẹsẹ̀ bí Olódùmarè ṣe dáhùn àdúrà wa. Mo mọ̀ pé láti bí 2012 irú àwọn architect George Akínọlá náà ti ń ṣe ìjàngbáradì lórí I'm sure pé even earlier than that nothing saw this Oduduwa Republic when it was not even popular. Nobody wanted to hear those two words. So Oduduwa Republic, nobody wanted to hear it. Gbogbo ìgbà yẹn Yorùbá agenda ọ̀nà sí ni. So ṣẹ́ríbi tí a bá ọ̀rọ̀ dé yìí ó máa ń kan mí lóminú ni alàgbà Pastor Adébáyọ̀ àti alàgbà George Akínọlá tí èdè àìyedè bá dé láàrin àwa Yorùbá àkírẹ́ tó máa parí ẹ̀ wọ́n á já tán tiẹ̀ ní rójú tú ẹ̀ wọn ò dé parí ìjà yìí wọn parí ẹ̀. Àwa fẹ́ fi ti ọlá Yorùbá World Congress abẹ́ẹ̀gbọ́n wọn ní ọ̀nà là pérégedé tọ́nà bá ti là pérégedé báyìí kí ni a ṣe lè wo ẹgbẹ́ yìí tó ṣe pàtàkì àtẹni tó lòun fẹ́ restructuring àtẹni tó lòun ò fẹ́ Odùduwà republicization nǹkan kan náà là ń sọ ni pé aṣáfẹ́ dá dúró ni. Now kí la ṣe fẹ́ n tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ́ẹ̀gbọ́n tí àwọn alàgbà Akínọlá wí àwọn kan sọ̀rọ̀ níbì kan àwọn kan sọ̀rọ̀ níbì kan awuyewuye yìí kí ni a ṣe lè parí awuyewuye tẹ́ bá ti bọ́ sórí social media ẹnìkan á tún sójúrújọ́ àwọn tó ń fẹ́ kí ti bàbá Akíntóyè dá gbọ̀ǹkan ẹnìkan tí ò tiẹ̀ mọ̀ gbà tí gídígbò èyà tó bẹ̀rẹ̀ àwọn náà tún gbé gídígbò èyà lórí social media
ẹ dákun tí nǹkan yìí tó bá ti ra tó ra igbá tó ra wo kí la ṣe ń ṣe tí àwo ọ̀tún igbá máa mọ́ tí àwo máa mọ́ kí la ṣe lè ṣe é kí ọ̀rọ̀ yìí kó parí pátápátá torí pé gbogbo ohun tó wà nílẹ̀ yìí sìn ó ti di dandan kí a kọ́ ẹ̀kọ́ ńlá nínú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀rọ̀ yìí òkú sì ń hóye bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn alàgbà Adébáyọ̀ àbí báwo lẹ̀yin ṣe rí ní Dallas. tí mo rí ni pé àwọn Yorùbá wọn kì í kàn jà lásán tí ò bá sí area of focus ẹ̀ níléèyàn. ṣe tó ṣẹlẹ̀ ní Dallas láìpẹ́ yìí nípa ti ọ̀kan náà àwọn dókítà wa níbí ó kọ́ mi lọ́gbọ́n. ìgbà tá à ń ṣe ẹgbẹ́ yìí bọ̀ àwọn tí wọ́n ní wàhálà yẹn wọ́n sínú ẹgbẹ́ yẹn rárá wọn àti ẹ̀kí ń wá gbogbo àwọn tó wọ́n join yẹn sìn wọn àti ẹ̀ ń wá. ìgbà tí wàhálà dé inú wọn pè àgbẹ̀ wàhálà ti dé o ẹ̀yọ́ ọmọ Yorùbá bá ṣe fàwọ̀ nìyẹn àbá revive ẹgbẹ́ yẹn ó jẹ́ ẹgbẹ́ ọmọ Yorùbá gbogbo wọn pátá many medical doctors lawyer wọn padà join ẹgbẹ́ yẹn adẹ jàjà yẹn adẹ win so tí wọn ní pé nísìnyí àti ní pé tá à ń lọ ni pé a fẹ́ wá self government adẹ rí olórí bàbá Akíntóyè tó sọ pé òkè o àwọn fẹ́ lead wa for self governance so the only way pé a form narrative wa I'm very clear about what we want then àwọn yòókù kọ́ wọ́n máa join so gbogbo tó ń ṣe awuyewuye yẹn kọ́ ó máa die down ṣùgbọ́n sì ni pé àwọn tó wà níwájú yẹn kọ́ kó má tẹ̀tì ká ní pé meeting October 29 tí wọ́n ṣe ń sin yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ká ní pé gbogbo àwọn tó. ẹ dákun, can you please mute yourself if you are the one with music or what? Please mute yourself please. Like I'm saying ká ní pípa tó ń ṣe meeting ní October 29 táwọn kan sọ pé àwọn fẹ́ change back tó yẹn sì wọ́n fẹ́ yọ wọ́n sìn tí ẹ̀rù á bà wọn tó wọ́n tẹ̀lé wọn tó wọ́n á rí ṣe then they weaken us the followers but this nǹkan wọ́n stand wọn àbẹ́ nìkan jà but wọ́n stand lórí focus yẹn so we have to stand on that focus and continue kí n tó ṣẹlẹ̀ nígbà tó ṣẹlẹ̀ nígbà tí Abíọ́lá kó má ṣẹlẹ̀ mọ́ kó má fà á ní àkàrà láti gba góòlù lọ́wọ́ wa ká dúró lórí pé àfẹ́dá dúró so àwọn tó fẹ́ jà nǹkan wọ́n máa kójọ ẹ tó jẹ́ lórí wa àádẹ́ tẹ̀lé wọn so ohun tí mo rí nìyẹn kò tún lè Yorùbá kò sí kẹta fẹ́ ṣe à lè parí awuyewuye ṣùgbọ́n when there is a cause to fight Yorùbá àpéjọ láti jà ṣùgbọ́n àwọn adarí wa nìkan ká bẹ̀ pé kán jọ kán dúró lórí pọ́ǹtì yẹn ká mọ̀ pé pọ́ǹtì yẹn dẹ̀ ni wọ́n shift once they do to shift àwọn tó fẹ́ kúrò wọn nílé àríwárú tí mo rí bẹ́ẹ̀ nìyẹn. ẹ ṣeun alàgbà Azeez Ọláìdé ní Mauritania kí ni èròǹgbà yìí lórí gbogbo kó tún dáa ju bó ṣe wà yìí lọ tí ó fa gidigbo tá à ń wo conflict làwọn bá ń pè èdè àìyedè awuyewuye wo ló ń lọ lọ́dọ̀ yìí ní Mauritania. Mo kí àwọn bàbá àti màmá mi tó wà ní orí ìtàkùn yìí lórí ètò. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nípa awuyewuye tó ń lọ tó gbogbo ẹ̀ náà làwa náà ń wò láti ń fọ́lò nípa tó àtijọ́ ọ̀rọ̀ Yorùbá. Nǹkan tí àwa kàn rí sọ ni wípé ibi tó a mọ̀ wípé nílé ayé ibi tó bá ní tí nǹkan bá máa lójú ó máa ní àwọn awuyewuye kọ̀ọ̀kan tó máa kọ́kọ́ wáyé ibẹ̀ ní kálukú àti mọ ibi tó ń lọ. Ṣùgbọ́n tí mo rí ni wípé àwa mọ ibi tá à ń lọ ní bíbá yìí ní Mauritania àwa sì wà lórí wípé ibi tí bàbá bá ń lọ làwa náà ń lọ nítorí wípé à ń wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Wọ́n dẹ̀ ní pé ibi tí wọ́n bá ti ń sọ̀rọ̀ Yorùbá àwa tá a wá láti Mauritania tó jẹ́ Yorùbá Mauritania ibi tó bá ti ń sọ̀rọ̀ Yorùbá kì í fẹ́ gbẹ̀yìn ibibẹ̀ tó bá ti ń jẹ́ pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá dẹ̀ ni. A dẹ̀ gbọ́nú nǹkan táwọn bàbá wa náà sọ àwọn Akíntóyè pé nígbà tí mo wo interview wọn kẹtí wọn fi sọ pé àwọn change orúkọ yẹn sí ìlànà ọmọ Oòduà wọ́n jẹ́ kó yíwa pé àwọn mẹ́ni àwọn èèyàn ti sọ wọn pa ìgbà ó jẹ́ pọ̀rọ̀ Yorùbá là ń sọ kí ló tí wọn ò sọ ní orúkọ Yorùbá torí mo wọnú àwọn interview wọn tó jẹ́ pé èmi náà rí pé òótọ́ ọ̀rọ̀ ni Yorùbá World Congress tá dárúkọ yẹn ti tòyìnbó ni
so ìgbà tí gbogbo náà dẹ̀ ju kàrí pé ní tí bàbá sọ òótọ́ ni torí pé láìpẹ́ yìí á ní ká pera wa jókòó ká bá wa sọ̀rọ̀ ní tùbínùbí kálukú wa mọ ibo ni mo ti ṣàṣìṣe ibo ló kù díẹ̀ káàtó so nǹkan táwa kàn fẹ́ láti ọ̀dọ̀ ẹ̀yin tẹ́ jẹ́ bàbá fún wa tẹ́ jẹ́ olórí fún wa ni pé ẹ jọ̀ọ́ àwọn awuyewuye yẹn ẹ jẹ́ kó tètè kó dáwọ́ dúró torí pé kí ni àwa ò tá a jẹ́ ọ̀dọ́ nílẹ̀ Mauritania àwa ní bíbá yìí àwa máa ń bára wa ṣe ìfẹ́ ńlẹ̀ ní gbogbo wa fi ń bára wa ṣe nǹkan tí mo kàn ní sọ ni wípé ẹ jọ̀ọ́ ìfẹ́ yẹn gangan la fi máa délẹ̀ lérí ibi tá à ń lọ tẹ̀dẹ̀ kí ká mọ̀ pé olórí wa lélẹ̀ gbogbo alamọ̀ pé bàbá lolórí wa gbogbo alamọ̀ nílẹ̀ ní bíbá yìí ní Mauritania gbogbo wa sọ́pọ̀tì ìlànà ọmọ Oòduà bàbá nítorí pé kí ni a mọ̀ pé bàbá ò lè gbé wa lọ sọ́nà inú igbó ibi tó jẹ́ ọ̀nà ni bàbá máa tì wá lọ ìwọ náà la dẹ̀ ti rí àwọn fídíò láti rí gbogbo prógrámù wọn lórí ètò tó jẹ́ wípé gbogbo ẹ̀ a rí pé ó jẹ́ níwù ní gbogbo ọ̀pẹ tí bàbá sọ tàdé mọ̀ wípé a kò ní fàjà kò ní fà pé à ń yọgi síra wa kò ní dí pé à ń yọ ọ̀bọ̀n síra wa kò ní dí pé à ń yọ àdá síra wa kó tó dé pa máa gbòmìnira a ní àwọn ìlú mi tó jẹ́ pé àwọn náà gbòmìnira tí wọn ò yọ àdá tí wọn ò yọ ọ̀bọ̀n síra wọn ṣe ti rí sóò nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn táwa gẹ̀ fi wò pé òmìnira ilẹ̀ Oòduà tá a bá fẹ́ gbà kò yẹ ká yọ àdá síra wa ká yọ ọ̀bọ̀n síra wa kó tó dé pa máa gbà Ọlọ́run ọba dẹ̀ ní á ràn wá lọ́wọ́ á dẹ̀ kún wa lọ́wọ́ wọ́n ní nǹkan tó bá máa dáa mo máa ń ní àwọn challenge kọ̀ọ̀kan tá a máa kọ́kọ́ pàdé irú àwọn challenge yẹn lélẹ̀ àmọ́ tá a bá ti fi lè defeat àwọn challenge yìí ó dá mi lójú pa máa délẹ̀ lérí torí pé mọ́tò tó ṣì ó gbọ́dọ̀ débùté ayọ̀ ìbùté tó jẹ́ pé gbogbo inú wa máa dùn a dẹ̀ máa rẹ́rìn-ín ni tó ohun tí mo rí nìyẹn pé àwọn ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ lọ̀dọ́ ń jẹ́ bóyá ní ibìkan ní àbíkan gbogbo ọ̀dọ́ pátápátá ó ní bá a ṣe máa ń ronú ẹ máa fi ìfẹ́ ẹ máa fi àgbọ́yé máa fi bá wa ṣe ni nítorí pé kí ni ó kù díẹ̀ káàtó láwọ̀ tá a bá ní ká fi tàwọ̀ ọ̀dọ́ ojoojúmọ́ lọ́dọ̀ ń ṣàṣìṣe àmọ́ tá a bá ń wò yẹn à ní tètè débi tá à ń lọ ẹ kàn máa tọ́ wa sọ́nà níbi tá a bá ti ṣàṣìṣe kí sí gbẹlẹ́ máa fi ṣèbínú fún wa mo kàn ní pé nílẹ̀ Mauritania o gbogbo ara wa gbogbo ẹsẹ̀ wa gbogbo tó bá tún kù nǹkan míì gbogbo ẹ̀ la fi sọ́pọ̀ sí àwọn bàbá pé ká lè délẹ̀ ìlérí. ṣeun mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa èmi ni Erelu Túnàṣẹ ẹ káàbọ̀ sórí ètò yìí mi tá a ti ń gbé ọ̀rọ̀ pàtàkì yẹ̀ wò awuyewuye èdè àìyedè tó so mọ́ àwọn ọmọ Yorùbá àtàwọn ìlú mìíràn ẹ jẹ́ kí n tẹ̀síwájú báyìí láìpẹ́ yìí ó dàbí pé a rí àpẹẹrẹ torí pé àwọn alàgbà wa tí mo pè yẹn alàgbà pásítọ̀ Adébáyọ̀ wọn mẹ́nubà ibẹ̀ yẹn áwùn mi kan mẹ́nubà bí bá dẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ wọn áwùn mi kí alàgbà Akínọlá náà máa gbáradì ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí àtàwọn àgbàlagbà ọ̀dọ́ àtàwọn àgbàlagbà èdè àìyedè awuyewuye tó wà láàárín àwọn àgbàlagbà àti ọ̀dọ́ serious conflict between the youths and the said to be old kí ló fa gbogbo rìtìrìtì yìí kí dẹ̀ ni ẹ̀kọ́ tá a lè kọ́ ẹ má gbàgbé the reason why we are looking at controversies we are looking at conflicts is because we want harmony we want a Yoruba nation that is not going to be the same as where we are now where we are fighting each other where things are not as it should be where a lot of our assets we've sold them to strangers àwọn mo ti wà níbi tó jẹ́ pé where a family owned land and the elders decided to part of the land without consulting the young people wọ́n lọ́mọdé ni wọ́n tún máa pín owó ọ̀dọ̀ wọn náà pín owó dà sí so ẹ jẹ́ ká gbé báyìí how do we prevent conflict between the youths and those of us said to be adults alàgbà Raphael Adébáyọ̀.
àwọn youth bí wọ́n ṣe ń ronú nísìnyí ó yàtọ̀. And from my own experience, the youth, they follow leadership. When leaders are not confused, you see the youth following what they say. Regarding pẹ̀lú ti ilẹ̀ Yorùbá ń sìn tó lọ lọ́sìn yìí o, mo rí pé mo ti attend àwọn rallies ní Dallas area about 2. Tó yẹ pé tá a ṣe Dallas ń bí. Ọ̀pọ̀lọpọ̀ tó wà ń bẹ̀ wá tá àwọn youth ní gbogbo wọn. And they are ready to fight. So, but anytime there's a confusion among the leaders, they are confused. Irú tó ṣẹlẹ̀ ní láàrin Yorùbá World Congress àti lánàá Yorùbá ń sìn, it was a very big thing. Tẹ́gbà aládé sẹ́kù ní Dallas ní lọ́dọ̀ wa ń bí. One big question, àwọn àgbàlagbà náà wọ́n ti ń jà, wọ́n ti yọ bàbá Akíntóyè. But later. Alàgbà Ọláìdé, please mute yourself. Alàgbà Ọláìdé, mute yourself, please. So àwọn youth go láti jókòó láti ṣàlàyé fún wọn pé bó ṣe lọ ni o. Once they understand, they queue up behind us. So the point mama emphasize ni pé àwọn tó jẹ́ leader kan máa change narrative wọn kí wọ́n stand, because anytime they go wọ́n ti máa ń ṣe nìyẹn, a máa tẹ̀lé wọn lọ́tàn ká tó yá ń kọ́ wọ́n á ti yapa, wọ́n ní ká jà àrí wọn mọ́. All those things wà characteristic of our leaders. Pé tá a bá ń tẹ̀lé wọn lọ́nkọ́ wọ́n á tún yà síbi kan. So, and that's the major problem, okay? Because ìgbà tí bàbá Tinubu náà tán bẹ̀rẹ̀ ó nìkan tó ń sọ àpọ̀lọpọ̀ wọ́n tẹ̀lé wọn. So now things are not changing, but right now láti wà níta wà ń sìn wọ́n ti understand pé tí àbájá ń sìn àwọn Fúlàní tó wà ní káàkiri oríko àmọye tí wọ́n nílẹ̀ tí wọ́n lóko ni wọ́n ti ń wà affected. Ṣùgbọ́n tí àwọn bí a bá dé ní on the point, then the youth are ready to follow. So that's my point. Ẹ jẹ́ kí n bèèrè lọ́wọ́ yín, àwọn ẹgbẹ́ tẹ dálẹ̀ àwọn youth mélòó ló wà bẹ́ẹ̀? Ṣé kò sí èdè àìyedè? How many young people are in the organizations that you have established in Dallas? And what is the relationship like between the older ones and the young people? In fact, the youth are the one running organizations underground. They are the one running the organizations. Anything you want to do, they are always there to run it. But okay, sometimes you give the leaders chance to speak. But in Dallas area, though we try to organize Yoruba youth movement, which we are still working a separate department, but often I cannot make a definite report now because this is a new agitation that's going on that is it requires a lot of planning and planning and organization. So, but a lot of things going on to make sure our youth they stand on their own. Our obìnrin gangan last meeting we established the Deborah movement. Our obìnrin can go on their own for a movement, and our ọkùnrin men alone to come together for a movement. Those are the ones that we gangan grant to them by instinct. So within the next 1 or 2 or 3 weeks now, when we a lot of progress we seen as to what we are doing. Ẹ dákun ẹ foríjì mí. Ẹ jọ̀ọ́ orúkọ Deborah ṣé orúkọ Yorùbá nìyẹn? Nígbà tí ní Deborah movement, àwa tá a bá kí n ṣe ọmọ ọjọ́ Deborah ńkọ́? Kí la fẹ́ wà láàrin àwọn Deborah? Ṣe pé bí ẹ mọ̀ pé Yorùbá ti our Yorùbá ń sìn, we are very diverse. And tí a bá dé tí wọ́n bá gbókò táwọn fẹ́ jẹ́ nìyẹn, tán dẹ̀ mọ ìtumọ̀ dáadáa, tá dẹ̀ explain rẹ̀ fún wọn. So we will not be because we don't want to cause any kind of religious controversy. Táwọn àwọn ẹgbẹ́ ń sìn kọ́, àwọn tó ń jẹ́ àfa, wọ́n á sọ, wọ́n bẹ̀rẹ̀ sí ń kọ́ ìṣàkéké wọn lọ nìyẹn. Àwọn tó ń jẹ́ onílẹ̀ náà kọ́, wọ́n sì kí wọn lọ nìyẹn. Àwọn tó ń jẹ́ Kìrìsìtẹ́nì kọ́. So anytime we meet, we don't even look at religion at all. We allow people to function based on their belief and their thought because we have one goal. How do we stand as a nation of our own? Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ jẹ́ kí n tẹ̀síwájú. Alàgbà George Akínọlá, currently
events seems to suggest that over many, many years, the youths have been dissatisfied with the Yoruba elders. I remember you were More, Yolikwam, and so on. Please tell me, is what we are seeing today, this conflict, what are the root causes? Were you anticipating this? Kí ni ọ̀rọ̀ náà ṣe rí alàgbà Akínọlá? Kí la wá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí tí èdè àìyedè torí nísìnyí ó dàbẹ̀ pé the conflict between elders and youth seems to almost like it's permanent. Àwọn ọ̀dọ́ yẹn lórí social media wọn tí ẹ fẹ́ gbọ́ àwọn àgbàlagbà yẹn kàn sọ̀rọ̀ bí ìgbà yẹn pé àwọn ọ̀dọ́ àtàwọn àgbàlagbà ti fẹ́ di ọ̀rẹ́ ara wọn ká má sọ míì kí ló ṣe jẹ́ mo rí pé ẹ̀yin gan àgbàlagbà ní ṣùgbọ́n níjọ́ tó lọ ń jàjà gbáradì ẹ sọ̀rọ̀ ayé di yúùtù ẹ lọ rásà àárín wọn ẹ ṣàlàyé bó ti jẹ́ abẹ́yìn náà tún ti di yúùtù ní ìyá mo gbọ́ yìí. I always enjoy having these conversations with you. Ọlọ́run adé yìí, Ọlọ́run máa kẹ́yìn o, Ọlọ́run adé máa gbé yín ga. Àjẹ̀nà máa rí bá ṣe rí Yorùbá ti sọ̀rọ̀ tán. Wọ́n ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ rẹ̀. Kò síbi tí monopoly of that knowledge and wisdom wà. Energy belongs to you. But wisdom is of the elder. Very tábàjọgbé gbọ̀n la lè jọgbé lórí. Ṣẹ́rẹ́ àwọn ọmọ tá à ń sọ yìí, that is under 40. Alàgbà sis, please. Àwọn ọ̀dọ́ wọ́n ju 60% of the population. So àwọn gangan náà pọ̀ jù wá lọ, a gbọ́dọ̀ fi ti wọn ṣe torí pé gbogbo energy yẹn ara wọn ló wà. But you have to temper the energy of the youth with the wisdom of the elders. Mi nílẹ̀ Yorùbá mi ò rí awuyewuye kankan láàrin ọ̀dọ́ àti àwọn àgbà o. Mi ò tẹ̀ rí. Torí àwa kó wọn jọ ní rẹpẹtẹ ni. A kó wọn jọ rẹpẹtẹ. Àwọn tó wà níléèwé, àwọn oníṣẹ́ ọwọ́, àwọn ọlọ́jà, wọ́n pọ̀ lọ́wọ́ wa rẹpẹtẹ. Àrí ìjà kankan bíi pé wọ́n ń bára wọn fà. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ó lè má tẹ́ àwọn ọ̀dọ́ lọ́rùn pé àwọn àgbàlagbà yìí wọ́n ti lè gba nonsense jù. Ṣé àwọn pé ìyẹn ló sún àwọn abáyé náà sínú kíní tàbí sọ pé àfẹ́ restructuring mọ́. Torí mo rántí ní 2017 gbà tá a wà ní Adamasingba Stadium. Wọ́n láti Olúmáké láti pè mí pé àwọn bàbá Fáṣọ̀rántì, bàbá Adébánjọ, Ọọ̀ni of Ifẹ̀, Gbénga Daniel, gbogbo wọn ní wọ́n pè mí sọ́dọ̀. Nígbà táwọn sọ pé Oòduà Republic la fẹ́ ká fi wà nínú stadium yẹn pé Oòduà Republic la fẹ́. Wọ́n ní ká ní sùúrù pé ẹ ní sùúrù náà torí gbogbo ọmọ mọ̀ wọ́n náà wọ̀n. Wọ́n ní sùúrù, mo ní sùúrù tẹ́ǹsán láti jẹ́ olóko wá sínú oko ẹrú tá a wà yìí. I was more than 40 then now. So kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ọ̀dọ́. Bọ́ ṣe rí nǹkan tó bá wà lórí èèyàn, àtúnṣe tó wà lórí èèyàn, béèyàn jẹ́ 70 ó máa wá àtúnṣe yẹn. Téèyàn bá dẹ̀ ní gbọ́ lọ́mọdé tí ò mọ ọkọ tí ò mọ awọ́ ọ̀tún ẹ̀ yàtọ̀ sọ́wọ́ òsì ẹ̀ lọ́mọdé kò ní mọ̀ náà títí máa fi dàgbà yín. So kì í ṣọ̀rọ̀ I don't see it as an age matter. Bí pé ọ̀dọ́ kan torí gbogbo àwọn ọ̀dọ́ tẹ̀ ń wò yìí, ọ̀dọ́ tó bàlújẹ́ láti kékeré ló ṣe bàlújẹ́ dé. The one was 30 when he became head of state now. Kí lorúkọ Amechi was 26 or 27 jẹ́gbà tó jẹ́ speaker Rivers State House of Assembly. Later ló di governor 40 something up to 50 something now ń sìn minister 50 something. Ṣé bá ọ̀dọ́ nígbà yẹn tó yẹ pé ọ̀dọ́ mọ gbogbo ẹ̀ tó kò ṣe túnṣe. Àìmọye wọn tá a lè máa kà lọ bẹ́ẹ̀ ni pé Awólọ́wọ̀ wa gan ọ̀dọ́ ló fi bẹ̀rẹ̀. So Jerry, there must be that progression, there must be that gradual transition from
youthful exuberance to age-old wisdom. Transition yẹn gbọ́dọ̀ wà. A gbọ́dọ̀ sọ pé àwọn ọ̀dọ́ àwọn a máa jọ máa ṣe ni. A jọ máa fún àwọn ọmọ kéékèèké ní responsibility láti kékeré. Tí àwọn á fi máa gbọ́n sí títí wọ́n máa fi dé ipò tí àwa wà ń sìn. Àwa náà sì àní pé máa lọ máa fẹ̀yìntì. Káwa máa kí ni wọ́n máa dùn pé that's my boy, that's my girl. Àwa la kọ́ wọn, àwa la fi wọ́n mọ̀nà, a dẹ̀ ti hand over fún wọn. Irú bàbá Akíntóyè ní pé àwọn láti máa wo àwọn tó yẹ pé wọ́n tó bẹ̀rẹ̀ láti gba iṣẹ́ yìí lọ́wọ́ àwọn. Torí pé àgbàlagbà ni wọ́n ń lọ díẹ̀díẹ̀. It is a failed leader that does not build successors. So gbogbo wa gbọ́dọ̀ ní ètò láti máa tọ́ àwọn ọ̀dọ́ wa sọ́nà láti máa. So nínú ọ̀dọ́ wa ní ìlànà ọmọ Oòduà kò sáwuyewuye kankan láàrin àwa ọ̀dọ́ àti àwọn kìnìún. Anything tó bá dẹ̀ wà tó fẹ́ gbérú a máa jọrọ rẹ̀ tètè ya àyànjú ẹ̀. Ẹni pé awuyewuye tẹ́ gbọ́ lẹ́nu ijọ́ mẹ́ta yìí kì í ṣe láàrin àwọn àgbàlagbà tó mọ́dé o. It cut across every strata. Gbogbo adẹ̀yàn ìjọba yẹn kúrò bẹ́ẹ̀ jọ yẹn àtúnjọ ń pera wa ṣùgbọ́n nǹkan tá a fẹ́ ó ti múlẹ̀. Bàbá Akíntóyè remains pẹ̀lú Yorùbá leader. For this struggle, ìwú yẹn wọ́n lẹ̀. So orí ẹ̀ ò pé orí ẹ̀ ò dá yẹn ìyẹn ò bá tà mọ́. Má bínú òtítọ́. Ẹ ṣeun, ẹ jẹ́ kí n lọ kàṣàkàṣà kí n tẹ̀ lọ sọ́dọ̀ àwọn Ọ̀túnba Fálàṣẹ. Ǹjẹ́ àwọn ọ̀dọ́ wà láàrin ẹgbẹ́ Yorùbá World Congress UK tàbí ìlànà Oòduà la máa pè é, àti pé bàbá náà lẹ tún jẹ́ fún àwọn ìgbìmọ̀ àgbà Yorùbá, ṣáwọn ọ̀dọ́ wà láàrin yín? Ní Yorùbá World Congress àwọn ọ̀dọ́ ló pọ̀ jù ń bẹ̀. Àwọn bàbá wa dẹ̀ ti sọ ẹ kò lè ṣe kí ọmọdé má hu ọmọdé. Púpọ̀ nú wọn ná fara mọ́ pé kí Yorùbá dá wà. Púpọ̀ nú wọn náà tiẹ̀ mọ̀ bí a ṣe gbòmìnira, wọn mọ history Nàìjíríà fún rẹ̀. Torí púpọ̀ nú wọn ni ò ka history ní school torí wọn ò jẹ́ kán ṣe history mọ́. Báwa èmi pín ilẹ̀ Yorùbá sí ọ̀nà mẹ́ta. Àwọn ọ̀dọ́, àwọn youth àti middle age people àti àwọn bàbá àwọn bàbá tó dàgbà jù pé àwọn bàbá Adébánjọ, àwọn bàbá Fásọ̀rántì. Àwọn yẹn náà fẹ́ restructuring. Àwọn ti middle age, some wọ́n fẹ́ restructuring, some fẹ́ kan dá wà as Odùduwà republic. Ṣùgbọ́n most of the youth náà fara mọ́ pé ká máa lọ, pé ó ti tó gẹ́, àwọn ò dẹ̀ fẹ́ kí àwọn máa jẹ̀yà mọ́ nítorí bá a ṣe gbádùn ọ̀dọ́ wa nígbà táwa kéré. Gbogbo nǹkan tá à ń rí, nǹkan tí ẹ post kankan sí mi the other day, gbogbo nǹkan táwa rí ní Nàìjíríà nígbà yẹn. Nàìjíríà létò, tó bá fẹ́ múná lọ, wọ́n tiẹ̀ máa announce lórí Redivision. Ìjọ ti sọ fún ọmọ kan pé Redivision ní kí ló ń gbé bẹ́ẹ̀. Mo ní àtọ̀rọ̀ lágbèsè. Èyí làwọn fi ń gbọ́rọ̀, àwọn ò ní tẹlifíṣàn, àní WhatsApp. So gbogbo àwọn nǹkan yìí làwọn ọmọdé yìí ò rí. Àwọn bàbá wa tán dẹ̀ believe nínú restructuring. Wọ́n ń jáyà wípé tí bí Nàìjíríà ṣe rí, ọwọ́ ti wọwọ́ àti fẹ́ra wa. Ṣùgbọ́n èmi ò fara mọ́ restructuring yẹn nítorí wípé bí Erelu ti sọ lẹ́ẹ̀kan, gbogbo nǹkan wa ní àwọn tó wá láti ìdálẹ̀ tí fẹ́ẹ́ gbà tán, especially ní Èkó. Àwọn òdẹ ní fún wa ní nǹkan kan lu wọn, especially àwọn Indigo. Mo sọ fún wọn ní meeting wọn kan, wọ́n ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀, mo ní ṣèmi nílẹ̀ ní àbí mo nílé ní Enugu ni. So àní kí olúkálùkù lọ sí ilẹ̀ bàbá tiẹ̀ bí tí olúkálùkù ti wá. Ẹ bá dẹ̀ fẹ́ wá gbé ìlú wa, à mọ̀ wípé nǹkan táwa òfin wa lẹ máa tẹ̀lé. A lot of people ló mọ̀ pé Western region ní constitution tiẹ̀.
nínú àwọn ọmọ bẹ́ẹ̀ni ọ̀dọ́ yìí. bẹ́ẹ̀ni Nǹkan tí a bá dẹ̀ fẹ́ tẹ̀lé èèyàn kan lè dìde nílùú èmbò àbí Amẹ́ríkà kó lóun máa ṣe ju Amẹ́ríkà ń lọ tí òun ṣe ọmọ ilẹ̀. Gbogbo ètò àti ìlànà Amẹ́ríkà ni àwọn Americans àti British people máa ń tẹ̀lé. So àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ restructuring pẹ̀lú àwọn middle age people, èmi rò pé ẹ̀tọ́ wa ni kí olúkálukú jẹ́ orúkọ ẹ̀. Restructuring yẹn will take us back to 1957 constitution tó gbé wa sí regions. Nísìnyí wọ́n ti proliferate the political system Nigeria. Ṣé wọ́n fẹ́ pín wa sí mẹ́ta ni, àbọ̀ fẹ́ pín wa sí mẹ́rin ni, àbọ̀ fẹ́ pín wa sí mẹ́fà ni? Ẹni tó bá jẹ́ Yorùbá tó sọ èdè Yorùbá kó jókòó sí kó tẹ̀lé wa lọ sí ilẹ̀ Oòduà. Ẹni tó bá dẹ̀ fẹ́ Ìgbò, problem wọn ní ti Biafra, wọ́n bá tí àwọn Calabar, àwọn Efik àbí Rivers State bá bá wọn jà, problem tí wọ́n ní káwa jókòó sílé bàbá wa ká ṣe ètò Olúwa ká ṣe dáadáa. Nǹkan tèmi ń rò ní pé àwọn ọ̀dọ́ wa à ń láti kọ́ wọn, à ń láti sọ fún wọn history díẹ̀ torí wọn mọ púpọ̀ nínú history yẹn. Lára nǹkan tí mo dẹ̀ fẹ́ ní ká kọ́ àwọn ọ̀dọ́ náà ni pé èmi ò believe in violence. Many of them wọ́n ní ìṣàṣà náà fẹ́ fi ṣe gbogbo ẹ̀. Mo ní ọ̀n ṣe ilé ayé bẹ́ẹ̀. Nígbà tá a fẹ́ gba independence àjà, a lot of us tó wà láyé nígbà 1st of October a rí bí transition yẹn ṣe lọ. Òyìnbó gan fẹ́ fọ̀dọ̀ wálẹ̀ ṣùgbọ́n ẹnu la fi sọ la fi gbára wa sílẹ̀. Gbogbo ideas tí àwọn bàbá wa àwọn ẹgbẹ́ bàbá wó lọ́wọ́ tán ti dàgbà wípé àwọn fìfẹ́ jókòó lẹ̀ Yorùbá, èmi ò rò pé ọ̀nà wà ńbẹ̀ yẹn. A máa láti máa kọ́ àwọn bí ọmọ mi Azeez ṣe ń wò mí, à ń láti máa kọ́ ẹ ní bẹ́ẹ̀ Yorùbá ṣe ń hùwà ọmọlúàbí torí gbogbo àwọn ọ̀dọ́ wa dẹ̀ ti fẹ́ di nǹkan míì mọ́ wa lọ́wọ́. Ẹ ṣé púpọ̀. ẹ ṣeun tẹ́ bá ṣe darapọ̀ mọ́ wa. If you've just joined me, we are looking at two keywords: conflicts and controversies. And why? Because it's important we understand the two words in order for us to have a new Yoruba nation. The Yoruba nation of today, I'm afraid we are full of awuyewuye, èdè àìyedè, àìgbọ́ra ẹni yé. Inú mi dùn bàbá wa Ọ̀túnba Fálàṣẹ tẹ́ gbé ọ̀rọ̀ kan jáde. Bí mo ṣe ń farabalẹ̀ gbọ́ gbogbo àlàyé tá à ń ṣe yìí lórí pé kí la ṣe fẹ́ dín awuyewuye kù. Awuyewuye lẹ́yìn gbé jáde yẹn. Awuyewuye ẹ̀bẹ̀ ni pé àwọn tó jẹ́ bàbá ni bàbá ń ṣe ọ̀bá àtàkìtì kan forí sọlẹ̀, bàbá ni bàbá ń ṣe, tó jẹ́ pé inú Afẹ́nifẹ́re náà wà. Àwọn dúró lórí pé Western Region Constitution yẹn ká padà sí díẹ̀. Ó dẹ̀ wá dàbí ẹni pé ìlànà ọmọ Oòduà ọ̀nà là pérégedé wọ́n làwọn ò tiẹ̀ ṣé ẹ jẹ́ kí n béèrè kí kẹ́jẹ́ ń béèrè lọ́wọ́ alàgbà Akínọlá, ṣé ẹ tiẹ̀ fẹ́ gbọ́ ń pa Western Region Constitution ni ẹ fẹ́ gbọ́ rárá ni ẹ báwo lọ̀rọ̀ yẹn ti jẹ́? Tẹ́ bá rántí 2 programs away tẹ́ ṣe mà. Bẹ́ẹ̀ni. Rántí pé mo ṣàlàyé constitution sí ẹ pé the Nigerian constitution is a union of constitutions. Bẹ́ẹ̀ni. That as independence we had a Western Nigeria constitution. So gbàtọ́ dẹ̀ dá Midwest sílẹ̀, àwọn yẹn náà ní constitution tí wọn tó jẹ́ 5 constitutions. So constitution ilẹ̀ Yorùbá ti wà tẹ́tẹ̀lẹ̀. Ṣùgbọ́n àwa fẹ́ padà sí status quo ante. A fẹ́ dúró lórí 1960. A ti fẹ́ dúró lórí amalgamation yẹn. A fẹ́ padà sí before the British came. The British signed treaties with us. All those treaties are with us. Gbogbo àwọn treaties yẹn, they were not treaties of conquest or subjugation. They were treaties of trade and cooperation. So kò sí ibi tá a máa padà sí nìyẹn àmọ́ òyìnbó rí òyìnbó mọ̀ wá. Gbogbo pé à ń ṣe amalgamation kan ó ti tó ṣe pé à ń fa ọ̀rọ̀ yẹn gùn ni.
káti wá máa sọ pé à ń ṣe ti 1960 constitution all of them to help ẹ jẹ́ ká padà sí ibi tá a ti ń bọ̀ Yorùbá jẹ́ Yorùbá àádẹ́ ìjọ jókòó Yorùbá àjọ jókòó papọ̀ pẹ̀lú ara wa pé òkè o irú ìjọba tá a fẹ́ jọ ṣe fúnra wa ni ṣé Republican kìíní la fẹ́ ṣe ni àbá fẹ́ ṣe one way or the other kó jẹ́ pé a máa choose confederacy gbogbo wájọ máa ṣe papọ̀ àsomọ Oòduà ṣùgbọ́n agbára oníkálukú máa wà ní sector tiẹ̀ gbogbo ẹ̀yà Yorùbá tó jẹ́ 22 tó yẹ kó wà káàkiri agbára kọ̀ọ̀kan báyìí náà ní nǹkan báyìí náà máa kó wá sí center gbogbo yẹn la máa jókòó tá a máa ṣe ìyẹn ni structure tá a ní ìdàtí ṣe a ní ìdàtí máa bá wọn rojọ́ constitution a ní ìdàtí máa bá wọn rojọ́ amalgamation because à ń portion ni ṣe rí pátápátá là á fọ́jú ìṣe ẹ jẹ́ ká fọtọ́ pápátá ká mọ̀ pé àbá anybody inú wọn ṣe tá a bá ṣe bẹ́ẹ̀ à ní lọ́nà mọ́ because amúnisìn ò wá àná àfi kàn kó lójú tó bá kó lójú yẹn lè máa rọ́nà tá bá yẹ ti lọ tán ṣèbí Ìgbò ṣì máa jẹ́ neighbor wa Haúsá ṣì máa jẹ́ neighbor wa a bá wọn jà ṣùgbọ́n oko kí n pa ọmọ ìyá méjì kò má láàlà so ààlà yẹn la fẹ́ yà sí táwọn bá ti ya ààlà yẹn ẹni tó bá fẹ́ Ìgbò ó fẹ́ kò sí jà ṣé àwọn èèyàn kì í fẹ́ German sísìn tí wọn ò fẹ́ British ni ṣé àjọyọ̀ dalẹ̀ papọ̀ àjọyọ̀ dalẹ̀ papọ̀ you can marry anybody you want to marry but then tẹ́nítẹ́ní ẹ jẹ́ ká mọ ibi títí wa yẹn wà ìyẹn ni ìlànà ọmọ Oòduà ń sọ and Cherry we know that 90% of Yorùbás are with us lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ òun ló ń fún wa ní confidence bá a ṣe bá a lọ yìí so a fẹ́ ọ̀rọ̀ constitution kọ́ even though àwọn kí ló ń pè wọ́n àwọn Lower Niger Congress àwọn Nnamdi Tony Nnadi àwọn yẹn sọ pé ká ṣe constitutional force major pé tí agreement láàrin ọkọ àti ìyàwó bá ti dàrú kó ní kálukú pínyà yìí pé so agreement láàrin ọkọ àti ìyàwó nínú Nàìjíríà ó ti dàrú so ẹ jẹ́ ká pínyà ẹ ṣáà lè ọkọ ò lè force ìyàwó kó jókòó sílẹ̀ nígbà tó yàwó tó kó òun tẹ̀ mọ́ òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn sí ìyẹn náà sọ pé ká ṣe constitutional force major yẹn o so that oníkálukú á lọ tún ọmú ìyá ẹgbẹ́ a dey support wọn ṣùgbọ́n ọ̀rọ̀ constitution kan ló wà nílẹ̀ ọ̀rọ̀ amalgamation kan ló wà nílẹ̀ kó ní kálukú padà sí status quo ante tó wá dẹ̀ fẹ́ jà tó wá fẹ́ sọ dogun kò sẹ́ni tó ní monopoly of violence ìbẹ̀rẹ̀ ogun là ń mọ̀ àmọ́ parí ẹ̀ ẹni tó bá fi kóhùn tí kóhùn iṣẹ́ Johnson kóhùn fẹ́ jà tó máa á tẹ́ bí ewé mọ́ínmọ́ín. ẹ jẹ́ ká tẹ̀síwájú báyìí tẹ́ ẹ bá ṣe darapọ̀ mọ́ wa à ń kọ́ ẹ̀kọ́ ńlá ní ọwọ́ ara wa nípa ohun tó ń fa èdè àìyedè kí la ṣe lè rojú èdè àìyedè yìí àwọn awuyewuye wọ̀nyí kí la ṣe fẹ́ ṣe tí a lè lálàáfíà nínú orílẹ̀-èdè ìran Ifẹ̀ Oòduà ẹ dákun awuyewuye kan tó ń lọ rèé o pé alàgbà Akínọlá ẹgbẹ́ yín náà ló ń dá náà ló ń kó àwọn tó máa jagun àwọn ẹgbẹ́ oníbọn oníkinní kan tán ló ń kó wọn jọ àwọn àgbàlagbà wọn ò fẹ́ yí kẹ́ lọ máa kó wọn jọ máa kó kinní kan jọ mí ní kẹ́ sọ pé ẹ kó jọ àbẹ́ ẹ kó jọ ṣùgbọ́n kí lẹ ṣe tẹ́ máa fi àwọn àgbàlagbà lọ́kàn balẹ̀ torí gbogbo kíní kan ṣẹlẹ̀ yẹn àfẹ́ wà wá àgbàlagbà ẹ dákun ẹ ní ẹ ti sọ̀rọ̀ kan fún mi ní ètò méjì sẹ́yìn ẹ ti dọ́ níwàásù àfi kẹ́ máa tún sọ kẹ́ máa sọ kẹ́ máa tún sọ ẹ ṣàlàyé fún mi gbogbo àwọn ẹgbẹ́ oníjọ̀gbọ̀n náà wà lábẹ́ yín ṣé bó ṣe rí nìyẹn. Erelu ti wà ní ìpínlẹ̀ Oòduà because they are a special gift to us. Ẹ bá wo bàtà lọ sí UNPO torí pé àfẹ́jọ́ wòye. Ẹ ṣeun. Peace là ń preach peace ni ìlànà ọmọ Oòduà ń preach o ṣùgbọ́n a lè máa preach peace kéèyàn kan á máa fi kíní kó wa lọ́bẹ̀ jẹ
ìyẹn ò ní ká bá sọ̀rọ̀ ọ̀rọ̀ náà là ń sọ la fẹ́ jagun àlà ń kó nǹkan jọ síbì kan gbogbo àwọn ọmọ tẹ̀tẹ̀ ló wà lábẹ́ wa tó jẹ́ pé oníjọ̀gbọ̀n ó bẹ́tà bọ́ ṣe wà lábẹ́ wa torí àwa la lè control wọn o tó bá bẹ́ síta ẹ̀rí sáǹpù nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn ní kíọ́n yẹn tó bá bẹ́ síta nǹkan tó wà níta ò ní ṣe kó bó ṣe wà yẹn à ń yá wọn ní ọgbọ́n àti òkè àtẹ̀yìn fún wọn ní ìlànà bí kíní yóò ṣe bàbá Akíntóyè máa ń sọ every time pé ní jagun à ń lọ lálàáfíà wa nìyẹn ní a máa lọ smoothly ṣùgbọ́n ṣe mọ̀ pé amúnisìn bí mo ṣe sọ lẹ́ẹ̀kan mà kò wá lọ amúnisìn ní ìdẹ tó máa kó lójú báyìí tó máa nàka sí lójú ni torí tẹ̀ bá ń nàka yẹn sí lójú kò ní mọ̀ pé ẹ bẹ̀rù òun tí o tẹ́ bá yẹn ti ṣó pé ẹ̀yin náà tó ẹ tó bá mú ó máa sásẹ́yìn ni ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ 1999 nígbà tí Yorùbá sọ pé Abíọ́lá win election gbé election fún tí gbogbo ẹ̀ dàrú ṣé wọn pé wọ́n sásẹ́yìn gbẹ̀yìn ni òun lọ̀rọ̀ tá à ń sọ yìí so àfẹ́ jagun ṣùgbọ́n kò sẹ́ni tí ò mogun jà o ṣùgbọ́n nǹkan táwọn ń bá lọ ni pé peace and non-violence òun là ń bá lọ so àfẹ́ jà àdẹ̀ ní báyọ̀ kan jà kan tó gba òmìnira wa ṣùgbọ́n a máa gbà o kò síbi tọ́rọ̀ yẹn lọ a máa gbà bó ṣe jẹ́ nìyẹn mà nípa kíní tẹ̀tẹ̀ sọ pé ọ̀rọ̀ 1990 constitution tí mò ń sọ ṣe mọ̀ pé constitution nígbà tí Nàìjíríà gba independence there were 4 constitutions. The constitution of Northern Nigeria, the constitution of Western Nigeria, and the constitution of Eastern Nigeria. Ó jẹ́ mẹ́ta. Then the federal constitution, the Lilting constitution. Ṣẹ́rí constitution mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló papọ̀. Constitution mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló papọ̀ tó di ìkẹrin. So the federal constitution was a union of constitutions. Ṣùgbọ́n gbà tó yá bí 1963 àbí nǹkan tán sọ pé Midwest tán yá Midwest náà tún ní constitution tiẹ̀. Constitution Midwest yẹn òun ló fi jẹ́ 5. So kéèyàn kan máa ń sọ fún yín sí pé Nigerian constitution Nigeria is a lie because constitution tán ní sìn àjọjókòó ká gbàgbé lórí constitution yẹn tẹ́ bá wo beginning page 1 to 2 constitution yẹn ó sọ pé we the people having agreed to enact ourselves to the constitution have sat down to okoko parono. So the constitution is a fraud because it tells a lie about itself. Constitution Nigeria mo ń sọ lójú gbogbo ayé ń sìn is a fraud. Ó parọ́ ń pa ara ẹ̀ fẹ́júrì ló pé òun parọ́ lórí òfin oní we the people. Yorùbá ọba yín jókòó Ìgbò òdẹ̀ bá yín jókòó Anwalu Yadudu ló jókòó pẹ̀lú nígbà tí Abdulsalami Abubakar tó ní kó lọ kọkọ tó lọ kọ constitution tó ń dá kọ constitution tó ń ṣe pé kínní. So this constitution is a fraud, it will not stand. Ẹ dúró alàgbà ṣé ẹ dìbò ní 2000 and kílẹ̀ dìbò gbẹ̀yìn ṣé ẹ dìbò. Àti 2004 àti 2014 mo ti sọ pé mi kì í ṣe ọmọ Nàìjíríà. ṣé rí ngbà tí a mọ̀ wípé constitution tí ò ṣiṣẹ́ ẹ̀ máa fẹ́ kẹ́ máa gbọ́ mi àwọn ará wúyẹ́wúyẹ́ nìyẹn o látúndé lè máa fi di ayéde pé ṣáàmọ́ tí à ń ṣe òun ni pé constitution tẹ́ ẹ sọ yẹn òun náà fi yan alàgbà èèyàn wa professor ní tiwa ká tó kà wọ́n torí ìyàwó la mú tiwa lẹ̀ nígbà tó dé wá yàn wọ́n tán wọ́n tún búra pé ọ̀rọ̀ pé Yorùbá pé Nàìjíríà so papọ̀ pé unity of Nigeria wọ́n ní èèyàn tí kan ò tiẹ̀ gbọ́dọ̀ bá wọn sọ pé kò ní ṣeé ṣe mọ́. Wọ́n sọ ìsọkúsọ gbáà nìyẹn. Kéèyàn kan máa sọ pé the unity of Nigeria is not negotiable. Ibo ni marriage kan ti wà tí ò wà negotiable. Tó bá ti sọ ẹ máa pákú mọ́ wọn lẹ́nu ni pé the unity of Nigeria is totally negotiable and must be negotiated. If you don't allow it, we will just walk away.
a máa walk away ni a ti sọ fún wọn wọn ò fẹ́ gbọ́ we will walk away. ẹ dákun o ṣùgbọ́n àwọn tẹ́ ẹ wá dìbò fún tí wọ́n ń bẹ ní Àbújá wọ́n máa pọ̀ àbí kì í ṣe Yorùbá ló dìbò fún wọn ṣé ẹjọ́ ṣé ti rí àwọn ṣé ti rí wọn bá sọ̀rọ̀ pé àwọn tán wà ní Àbújá tẹ́ ẹ dìbò fún yẹn pé tó bá ti tásìkò kí la ṣe máa ṣe ti bá wọn sọ̀rọ̀. a ti gbé yẹ̀wò sí i a ti gbọ́dọ̀ gbé yẹ̀wò. ẹ ti gbé yẹ̀wò. a ti gbé yẹ̀wò pé kò sí election kan tó máa tẹ̀sẹ̀ lẹ́lẹ̀ Yorùbá mọ́ báyìí lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀. October 1st ma ẹ wo 160 countries náà ti ṣe rally. ẹ wá rò pé èèyàn kan tó wà l'Ábújá tó ń gbowó ọ̀fẹ́ àwa tún ṣe election ní ibi báyìí kó lọ máa tà wá ní àwìn bó ṣe ń tà wá láwìn fún málà kò lè ṣeé ṣe wọ́n. The train has left the station. Train Yorùbá emancipation, train Yorùbá freedom, train Yorùbá independence. Ó ti kúrò ní station yẹn kò dẹ̀ padà síbẹ̀ mọ́. Circle line kọ́ yìí eléyìí express ni tó lọ sí Germany ó ti kúrò station yẹn kì í ṣe circle line tó máa circle ó ti kúrò. So à ń lọ ní kò padà sí station yẹn mọ́. ẹjọ́ alàgbà gbogbo àwọn tó wà ní Àbújá yẹn tó jẹ́ Yorùbá náà làwọn dúró fún tó sì ń lọ bá wọn dá sí gbogbo ọ̀rọ̀ ètò yẹn ń sìn mo máa fẹ́ lọ́jọ́ iwájú bí ìjíròrò ṣe lè wà láàárín ẹ̀yin àti wọn torí bí awuyewuye ṣe ń lọ rebel organization ni wọn ní dá yín lóhùn torí ọ̀tá yín ló fẹ́ dorílẹ̀-èdè Nàìjíríà rú. ó ti o dàbí kọkọrú aláǹlọ mọ́mì ìyàtọ̀ wà ní ọ̀run. àwọn ìṣàlàyé. dàbí kọkọrú a ní à ń lọ ok ẹ ní ọkọ ẹbẹ bímọ. ojoojúmọ́ tó bá ti dàárọ̀ ọkọ á jí adédé akọ́kọ́ gbá ìyàwó lójú pò á kìkà ọmọ kò ní fowó oúnjẹ lẹ̀ kò ní fowó ọbẹ̀ lẹ̀ kò ní sanwó iléèwé àwọn ọmọ ìgbà tó yá ìyàwó dẹ̀ ní òun kó ẹrù òun lọ ṣé òòdà kọ́kọ́ rú ó fẹ́ lọ tún ilé ara ẹ̀ ṣe ni ó fẹ́ lọ tún ilé ayé ara ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ṣe ni ọkọ yẹn bá dẹ̀ fẹ́ kí àlàáfíà wà ọkọ yẹn á dẹ́kun ìwà pálapàla yẹn á fa ìyàwó ẹ̀ mọ́ra tí ò bá dẹ̀ ṣe yẹn ìyàwó á dẹ̀ ọ̀rọ̀ máa lọ ṣùgbọ́n tí ìyàwó bá jẹ́ oníwàhálà ìyàwó ayọ̀gbọ́n á bẹ̀rẹ̀ sí gún ọkọ àti ẹ̀rọ àwọn tó yẹ pé nǹkan ọkùnrin ọkọ wọn lọ gbé lóru àwọn yẹn náà wà ṣùgbọ́n àwa òṣèré àdálérú aláàrùn lọ. So let my people go kì í ṣèjà. ṣùgbọ́n àwọn pípù yìí náà àwọn tó wà l'Ábújá yẹn pípù yìí ni wọ́n. àdè máa bẹ́ẹ̀ ṣe sọ́mà ọ̀rọ̀ gidi lẹ́sọ a máa bá wọn ṣèpàdé ọmọ Yorùbá kankan lé àbáyọ̀ kankan jà a máa bá wọn ṣèpàdé ṣùgbọ́n ẹni tó bá yé inú wọn ló máa yé ẹni tó bá ti yé ọlọ́gbọ́n ni ẹni tí ò dẹ̀ yé a máa filẹ̀ àìmọye inú ọmọ Yorùbá ń ṣèjọ pé Nàìjíríà ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n ti mọ̀ wọ́n ti sọ ìjẹ̀bí kan lójú passport ẹ̀ lẹ́yìn ọjọ́ kan àná so àwọn kan wà tó yẹ pé wọ́n ti sọ níṣẹ́ pé wọn ò kí ń ṣe ọmọ Nàìjíríà wọ́n ń lọ so ó yé àwọn yẹn bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí ń sìn àwọn adájẹ́ 5 lánàá àti di 10 lẹ́yìn ọ̀la ń sìn a máa pé 100 tó bá yá àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ everlasting Nigerians a máa fi wọ́n lẹ̀ ṣùgbọ́n a máa bá wọn Àbújá yẹn a máa bá wọn ṣèpàdé. mo rí pé ẹ̀ṣẹ̀ mo rẹ́nìkan tó ní iPhone ẹ jọ̀ọ́ alàgbà tó bá ní iPhone ẹ sọ̀rọ̀ kí n gbóhùn yín mo rẹ́nìkan nínú agbo mi tó jẹ́ pé iPhone lórúkọ wọn ẹ dákun ta lolúwẹ̀ o. Please unmute yourself ẹni tó ń jẹ́ iPhone mi rí wọn lómi ìmórúkọ wọn gan. ó dáa ṣé mo ti rẹ́ni tó ń jẹ́ iPhone tí mo rí nínú agbo. ó dáa tá a bá rí ẹni tó ń jẹ́ iPhone ẹ jẹ́ ká tẹ̀síwájú báyìí. alàgbà Pásítọ̀ Adébáyọ̀ bẹ́ẹ̀ni mà àbí ẹ̀rí ibi tí ọ̀rọ̀ yẹn dé ń sìn
bí tọ́rọ̀ yẹn dé sí ni wípé lára àwọn awuyewuye tó dẹjà bí ẹnpó lè fa èdè àìyedè òun ni wípé a dìbò mọ́ lọ́jọ́ iwájú. Ní ọ̀dọ̀ yín ní Dallas, ṣé ọ̀rọ̀ yín yẹn ó yé yín débẹ̀ wípé àtò lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò ní dìbò mọ́ o? Bẹ́ẹ̀ ni lórílẹ̀‐èdè Yorùbá. ṣáwálà ní dìbò òde àòye mi ẹ ṣe mo dúpẹ́ àtúnṣe yẹn. ìtòyè wa ń sì ni pé nígbà tí a ti ní ìjàngbara fúnlẹ̀ Yorùbá kò tí ì sí ètò ní progress tó léyìí rí. This one has gotten a lot of progress and ground. Débi pé gbogbo àwọn tí wọ́n fẹ́ tí wọ́n sọ pé àwọn ò ní tẹ̀lé ìlànà ìdádúró, gbogbo àwọn ọmọ Yorùbá ló ní bá wọn sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń fà wọ́n sílẹ̀, wọ́n lè jẹ́ kọ́rọ̀ yé wọn. So it's gaining ground very very rapidly. Only 1 year ago ó la bẹ̀rẹ̀ ní ló bẹ̀rẹ̀ through Yorùbá World Congress and it has moved like fire. So the only thing ni pé a máa continue with narration and steadfastness. Téèmọ̀ ni pé àìmọye àwọn ẹgbẹ́ ló wà ní Dallas ẹgbẹ́ gangan wọn tiẹ̀ wà, they don't go on YouTube, they don't go anything, but they have a mind pé okay o kí ni nǹkan ó máa ṣe ni. So we can continue bá ṣe bá lọ sí. ẹ jẹ́ kí n bèrè ọkọ̀ lọ́wọ́ nítorí ọ̀rọ̀ Ìgbò àti Yorùbá yìí nígbà tí wọ́n fẹ́ dáná sun alàgbà dókítà ní ìlú yín gbogbo wa náà ni lásánjà la jàjàǹgbáradì yẹn. Awuyewuye tó ń lọ ni pé ìṣe ni Yorùbá náà máa lọ pẹ̀ mọ́ Ìgbò pé káwọn jọ ṣe káwọn lè yọ kúrò nínú ìṣòro yìí. Kódà ìjọ tán máa lọ forúkọ lẹ̀ ní UNPO àwọn méjèèjì náà jọ lọ́ọ̀bẹ̀. Awuyewuye tó ń lọ ni pé ṣé kìí ṣe pa Yorùbá fẹ́ fi iná sábẹ́ òrùlé sùn? Ṣé ìjà àǹgbáradì yìí bá ṣe fẹ́ yẹ kúrò nínú orílẹ̀-èdè yìí àfi ká máa lọ pẹ̀ máwọn Ìgbò? Ṣé a lè dá jàjà wa ní ẹ dákun ẹ ṣàlàyé? Àbí kí mú tójú wá rí gbà yẹn ṣé àtúwá fẹ́ máa lọ pẹ̀ mọ́ wọn? Ẹ ṣàlàyé.